Èmi Abdulaziz Adégbolá Tani Olohun, mò ń fi àkókò yìí tọrọ àforíjì lọ́wọ́ gbogbo ẹ̀yin mùsùlùmí pátápátá. Èmi ò ní tí fi kí láyé mi táìpọ̀ kù kí n kí n bá máa kí lọ́la káwọn ọmọdé gbẹ̀mí mi lónìí. Àwọn kìrìsìtẹ́nì nínú bíbélì wọ́n ní èyí tí wọ́n bá dìmú ṣinṣin, bẹ́ẹ̀ lọ̀rọ̀ Tani Olohun rí o. Bẹ́ẹ̀ lọ̀rọ̀ Tani Olohun rí lórí ọ̀rọ̀ ẹ̀sìn ìbílẹ̀, ẹ̀sìn oníṣẹ̀ṣe. Tani Olohun ti jáde wá sọ̀rọ̀, ó ti wá sọ àwọn ìdí tó ṣe jẹ́ pé òun ò lè ṣe ẹ̀sìn Islam láyéláyé. Ó sọ àwọn nǹkan tó rí tó fi yarí pé láéláé, kódà bí bàbá òun, ìyá òun, ìyàwó òun ṣe jẹ́ mùsùlùmí, òun ò lè ṣe ẹ̀sìn Islam láéláé. Kódà ó jẹ́ kó yé wa ìdí tó fi jẹ́ pé òun nìkan náà ni ẹlẹ́sìn ìṣẹ̀ṣe láàrin bàbá, ìyá àti ìyàwó. Ẹ̀rí kó lágbára, ọ̀rọ̀ ńlá ni o. Ó sọ àwọn ọ̀rọ̀ kan tó yẹ kẹ́ ẹ gbọ́, àwọn ọ̀rọ̀ tó lágbára, tó kàbìtì díẹ̀. Welcome to DIGINAIJA. Remember to like, share and follow us. Kí ni Tani Olohun rí tó fi ní òun ò lè ṣe ẹ̀sìn mùsùlùmí tàbí kìrìsìtẹ́nì? Ẹ jẹ́ á gbọ́rọ̀ lẹ́nu ẹ̀. Ẹ jẹ́ á gbọ́rọ̀ lẹ́nu Tani Olohun. Ẹ jẹ́ á gbọ́ ohun tó sọ nínú fọ́nrán yìí. Pọ́nbélé tí ó sàdálù ní o. Èmi ò ní tí fi kírun láyé mi táìpọ̀ kù kí n kírun kápẹ́ máa kírun lọ́la káwọn ọmọdé gbẹ̀mí mi lónìí. Tani Olohun jẹ́ ọmọ bíbí ìlú Ìbàdàn. Mo jẹ́ ọmọ bíbí ìlú Ìbàdàn tí mo sì jẹ́ ọmọ Ẹ jẹ́ á gbọ́rọ̀ lẹ́nu Tani Olohun. Ẹ jẹ́ á gbọ́ ohun tó sọ nínú fọ́nrán yìí. Ìdílé mùsùlùmí. Bàbá mi Alhaji ni, ìyá mi Alhaja ni. Ibi tí a ti bí mi jẹ́ ìdílé mùsùlùmí. Lẹ́yìn eléyìí lèmi fúnra mi wá ṣe àwárí ara mi. Mo wá rí i pé kò sí tí ń jẹ́ mùsùlùmí, kò sí tí ń jẹ́ kìrìsìtẹ́nì, oníṣẹ̀ṣe ló bí gbogbo wa. Gbogbo ẹ̀ bá ti jẹ́ ọmọ ilẹ̀ káàárọ̀ òjíire, oníṣẹ̀ṣe ni. Ohun tó ṣẹlẹ̀ sí mi tó fi di pé gbogbo ayé wá ń pè ọmọ yìí èèyàn jẹ ni, ọmọ yìí ẹ̀wọ̀n fẹ́ èèyàn jẹ ni, ọmọ yìí ẹ jẹ́ á ṣàánú rẹ̀, ọmọ yìí ní tó ṣẹlẹ̀ yìí ǹjẹ́ yẹ kó ṣẹlẹ̀. Ohun tó fà á ni ó dá lórí àwọn ètò tí mo ti ń ṣe lórí àtẹ́gùn Facebook, YouTube, tí àwọn kan ti ń jẹnu lórí ẹ̀ tó ti ń sọ̀rọ̀ nípa ìpẹ́yà ó torí pé kó lè bá máa ba àwọn èèyàn lórúkọ jẹ́ ló ṣe gbérú ètò yìí kalẹ̀, ó torí pé kó lè bá máa ba ẹ̀sìn kan jẹ́ ló ṣe gbérú ètò yìí kalẹ̀, tí kò sì rí bẹ́ẹ̀. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ tá a bá sọ náà làwọn kan ti sọ lórí àtẹ́gùn tí wọn ò sì fi bí wọn. Ṣùgbọ́n táwa sọ tán fi bí wáyé náà èèyàn máa ń gbọ́n sí ni, èèyàn gọ̀ sí. Kìí ṣe torí pé kí n di mùsùlùmí ni wọ́n ṣe yí ẹjọ́ dànù. Wọ́n yí ẹjọ́ dànù látàrí àsọtì ọ̀rọ̀ tí èmi àtàwọn agbẹjọ́rò mi tán wá bá mi sọ ńgbà tí mo wà níbẹ̀. Kí sì lọ̀rọ̀ ọ̀hún ni pé Tani Olohun, àwọn tí wọ́n lò bà lórúkọ jẹ́ yìí ǹjọ́ ṣe tán àti bẹ̀ wọ́n tó bá ti bẹ̀ wọ́n páwọn òyìnbó ẹjọ́ mú ní ọ̀nà míì ju pé ká bẹ̀ wọ́n náà lọ. Ó ti dìbà ní ló kọjẹ́ nígbà táwọn tẹ̀mí gbé wá tí wọ́n sọ̀rọ̀ tí ogun ti ń yarí pé ọ̀rọ̀ rí bẹ́ẹ̀, àwọn ò sọ bẹ́ẹ̀ mọ́. Èyí ni ọ̀rọ̀ tí a sọ tí mo fi jáde. Ẹ jẹ́ á gbọ́rọ̀ lẹ́nu Tani Olohun. Ẹ jẹ́ á gbọ́ ohun tó sọ nínú fọ́nrán yìí. Àwọn náà ti sọ pé àwọn ò ní di mùsùlùmí. Bó ní ṣe di mùsùlùmí, bó ní ti bẹ̀rẹ̀. Torí pé ìjàmọ̀ nǹkan kí ìṣẹ̀sí ó tó gbá mi mú. Ìṣẹ̀sí wá gbá mi mú tán mo wá já mọ́ yàn. Àṣẹ kí wọ́n tún gbé yàn ga àti àtúmọ̀ fún yàn lóko. Wọ́n dákọ̀ mi lọ́tún, wọ́n dákọ̀ ìlú mi lọ́sì. Gbogbo àwọn èèyàn fẹ́ mọ̀ mí. Nígbà àṣẹ̀sí wá sọ mí déyàn tán, kí n wá tún padà sínú ibi tí mo wà jọ́sí tí wọn ò ti mọ̀ mí ṣe kó rí bú mi. Ìyìn sọ pé àwọn tó ń ṣe sórí ibú o, ṣùgbọ́n lọ́dọ̀ tèmi, in tó tọ́fẹ́ yín lè mọ́ tọ́fẹ́ mi, in tó pè yín lè mọ́ pè mí. Ìṣẹ̀sí yìí pè mí dáadáa. Ẹ ṣáà ra fi mí lẹ̀. Ẹlẹ́bọ là wá.
níjọ́ tí n bá ti wá ní ìní ṣẹbọ mọ́ níjọ́ tí n bá ti wá sọ pé èmi ò ní ṣẹbọ mọ́ o ìjọ́ náà ní kẹ́mi mi ọ bọ́ ní ṣẹbọ tí n fi kú mi torí oníṣẹ̀ṣẹ̀ ni mí pọ́nbélé tí ó sàdálù ní o èmi o ní tí fi kírun láyé mi táìpọ̀ kù kì í kírun kápẹ́ máa kírun lọ́la káwọn olúmọlẹ̀ gbẹ́mí mi lónìí àìpé mi náà lọ pé lọ ṣọ́ọ̀ṣì ibi tí àwọn olúmọlẹ̀ nígbà mọ́ tọ́ bọ̀ wọ́n lójú láwọn tó ti gbé mi jáde olúmọlẹ̀ ò ń jẹ́ kó ṣẹlẹ̀ sí mi láyé mi tí mo wà ẹ̀ gbogbo àwọn àti gbogbo àwọn àfà tó mi káàkiri gbogbo àti jájọ́ ọ̀dọ̀ rẹ̀ náà ni kódà tó mọ̀ pera wa bára wa sọ̀rọ̀. ẹ já gbọ́rọ̀ lẹ́nu Tani Olohun ẹ já gbọ́ ohun tó sọ nínú fọ́nrán yìí. ní tí ó sì ń jẹ́ kíjà mọ́ ṣẹlẹ̀ náà ni pé ìtakora nínú ẹ̀sìn mọ́ bẹ́ẹ̀ sì tèmi jẹ́ kí wọ́n bá tẹ̀ ẹ̀sìn tiẹ̀ náà jẹ́ ní tí ì jẹ́ kí ṣẹlẹ̀ mọ́ ṣẹlẹ̀ ṣùgbọ́n nípa tó ṣẹlẹ̀ sí mi ó mú ogun adọ̀rẹ́ ni àwọn tí ì tiẹ̀ mọ̀ tẹ́lẹ̀ gbogbo wọn àtijọ́ ń sọ̀rọ̀ yẹ pé Tani Olohun bó ni bó lọ́rọ́ kéèsì sẹ́ni bó lọ́rin lọ́la sẹ́ni wà lọ́rin lọ́la àtúpalẹ̀ Olódùmarè. ìyá mi àti bàbá mi pé fi mọ́ ìyàwó mi gbogbo wọn. eléyìí ga jù ọ̀rọ̀ láre o eléyìí lágbára. èmi gangan mùsùlùmí ni mí tẹ́lẹ̀ èmi ni mo pinnu pé tó wájú pẹ́sìn kan wà táwọn àbá tèmi ti ṣe táwọn pé traditional religion tó ìgbà yìí ló mọ Christianity religion Islam religion traditional religion. eléyìí máa lágbára o àfi k'Olódùmarè ọba kó ṣàánú wa ó ga ó lágbára ó gbẹnu tán. èmi ó padà sí. ẹ já gbọ́rọ̀ lẹ́nu Tani Olohun ẹ já gbọ́ ohun tó sọ nínú fọ́nrán yìí. nígbà tẹ́mi sì ti padà ẹ kàn pé ìyàwó mi dandan ni òun gbúdọ̀ padà. ọ̀rọ̀ rẹ o. ṣùgbọ́n lágbára lórí àwọn tó bí mi láti sọ wípé kí wọ́n mọ̀ ṣe Islam mọ́ ṣùgbọ́n àkàlẹ́ máa sọ ìyàtọ̀ tó wà láàrin kọ̀ọ̀kan wípé eléyìí sọ báyìí eléyìí sọ báyìí eléyìí sọ báyìí láti àfikẹ́ gbọ́ fọ́nrán ìdílé o àfikẹ́ wò délẹ̀. kí pé dandan ìyá Tani Olohun ẹ gbúdọ̀ ṣe ìṣẹ̀ṣe nǹkan kan ọ̀rọ̀ rẹ o ẹ̀yẹ èèyàn wa tó lágbára àfikẹ́ gbọ́ fọ́nrán ìdílẹ̀. jìbìtì agbára ṣíṣì lò kó kàn débi ìkẹ́kọ̀ọ́ pé torí pé ojú ìṣẹ̀ṣe ẹ̀jẹ̀ ìdógùn lárẹ̀ àmì tí ń gbà wọn ìṣẹ̀ṣe nu tó agbára wà lọ́wọ́ wa ṣùgbọ́n agbára tó wà lọ́wọ́ àwọn bàbá àwọn náà ni wọ́n sì lò ń gbà yẹn tó fi di pé ẹ̀sìn Islam àti Christianity wà dọ̀bà mọ́ wa lọ́pọ̀ yẹn àwọn ọmọ pààyàn ni bó ṣe yẹ pé adúpẹ́ lọ́wọ́ Olódùmarè adúpẹ́ lọ́wọ́ Ọ̀fà àwọn tí wọ́n sọ pé àṣẹ agbára ló ń gbà náà orí wọn náà láti borí èèyàn bá pọ̀ mọ́ tó nìsín kì í sọ àwọn ìṣẹ̀ṣe mọ́ ká dúpẹ́ lọ́wọ́ Olódùmarè àṣìlò agbára àti ìwà jìbìtì nìkan làmọ̀ràn tí mo lè gba àwọn oníṣẹ̀ṣe káàkiri àgbáyé. tó òun nìyẹn o ẹ̀yin èèyàn kí lè ròyìn lórí àwọn ọ̀rọ̀ tí Tani Olohun ti jáde wá sọ lórí ẹ̀sìn mùsùlùmí ẹ̀sìn kìrìsìtẹ́nì pàápàá bó ṣe ní ohun tóun dìmú yìí ẹ̀sìn tóun dìmú yìí lòun dìmú láéláé o pé kódà tó tiẹ̀ tún fi búra pé ọjọ́ tóun bá lóun ò ṣe ẹ̀sìn ìbílẹ̀ mọ́ ẹ̀rí gbó lágbára díẹ̀ ẹ drop comment remember to like share and follow us thanks for watching.